Olódùmarè ọba ọ̀run bàrẹ, ọba lánàá, ọba lónìí, ọba títí ọjọ́ ayé àìnípẹ̀kun. Ẹ rí kó tó ọjọ́ méjì mẹ́ta. Ẹ wo Ifá ló rán mi lájò, iṣẹ́ ń ló gbomi mu bẹ́ẹ̀. Nítorí pé méjì lọ̀rọ̀, àgbẹ́kẹ̀lé ẹni ò gbọdọ̀ pani lébi. Àwọn tí ó bá jẹ́ pé afẹ́fẹ́ ni wọ́n bá ń jẹ, ẹ lè máa rí wọn lórí afẹ́fẹ́ lójoojúmọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé iṣẹ́ èyí téèyàn gbé dání lèèyàn gbójúlé, lèèyàn sì ń bẹ Ọlọ́run pé kójú ọmọ tìyàn bẹ́ẹ̀, àfi kéèyàn máa yọ ààyè tiṣẹ́ èèyàn lẹ̀. Èèyàn gbọ́dọ̀ fi kan láti jẹ́ kó pa kan lára. Bólódùmarè bó ti ń ṣe lákòókò yìí nìyẹn. Mú kí wa pé ojú wa ó tún àkókò yìí rí. Ọdún èyí ń lọ sópin o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Evangelist Adéfáyòwò Alẹ́sìn, ẹ̀mí wa ò ní pin báyìí, à ń bọ̀ ńbẹ̀. Mo ní kí n kí wa nítorí pé ọjọ́ tí a ti ṣàfihàn ara wa gbẹ̀yìn, ìyẹn ni ọjọ́ tí Ọlọ́run jẹ́ ká bẹnu onísábàbí, eléyìí tí wọ́n bùn ta lọ́lọ́run lẹ́bùn. Wọ́n fún lẹ́bùn. Ìgbà tí wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà méjì ni wọ́n ń sọ̀rọ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ wípé oore ni. Lábẹ́ bẹ́ẹ̀ lásìn ráwọn míì tí wọ́n sọ pé èyí tí wọ́n ṣe fún yìí kò ní jẹ́ kí wọ́n mọ̀ pé n tó ṣeun ọ̀sà ìdá. Méjì náà láyé. Ìgbà tí ìyá Ọ̀ṣun kan tó ń gba Islam, wọ́n ṣe àwọn ẹ̀bùn kan fún un. Àwọn ẹ̀bùn tí wọ́n ṣe fún un, wọn ò jẹ́ kí òun náà mọ̀ pé ẹ̀bùn tí wọ́n fún un, kí wọ́n mọ̀ pé òun náà ṣàìdá, pé òun ṣàgbèrè ẹ̀sìn. Àgbèrè ẹ̀sìn ń bẹ, àgbèrè ara ń bẹ pẹ̀lú. Kódà àgbèrè ìran ń bẹ. Abala igun méjì tí gbogbo nǹkan tó ní láyé náà nù. Olódùmarè dákọ, ó dá wa lábo. Ṣùgbọ́n kí n tó bọ́ sórí ọ̀rọ̀ ta lọ́lọ́run pé mo kí kú oríire, mo ń fi àkókò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó jẹ́ kí n bẹnu ní sábàbí. Ẹ̀rí ni gbogbo nǹkan láyé. Èèyàn tó Olódùmarè wá fi àkóso ìrìn àjò náà tó fi ṣe sábàbí ẹ̀, tó ní kó tọwọ́ ẹ̀ jáde. Olóyè ọba ìlà àgbáyé babawo Fáṣèyí. Ohun tẹ́ ẹ ṣe lọ́jọ́ náà ó ṣe mí léèmọ̀. Ẹ mọ kí nǹkan rúgbì lọ́kàn èèyàn. Ó ṣe mí léèmọ̀ o. Torí pé èyí tẹ́ ẹ ṣe ìtàn lẹ́kọ́. Ìtàn lẹ́kọ́. Ìtàn lẹ́kọ́ o. Ẹ sì gbìyànjú. Àjọ Ọbẹ̀là Foundation wọ́n gbìyànjú. Ẹgbẹ́ náà ní túká kò ní bàjẹ́. Ẹ gbìyànjú o. Ọ̀rúnmìlà ní báyìí làbá ṣẹ̀lú ìlú Ìbàdàn. Tó bá jẹ́ pé bí ẹ̀bùn ṣe ń bẹ nínú ìṣẹ̀ṣe, labára àwọn ènìyàn tí wọ́n ran ẹlẹ́bùn lọ́wọ́ ni ẹ̀bùn ò ní máa kúrú. Ọ̀pọ̀lọpọ̀ lolódùmarè fún lẹ́bùn nínú ìṣẹ̀ṣe tó sì jẹ́ pé ẹ̀bùn sì ń ráre. Ẹ̀bùn ráre. Ṣùgbọ́n tí bá ń lọ báyìí, kò ní sẹ́nìyàn tó jẹ́ pé yọ lẹ́bùn tí ó wà máa wúra rẹ̀ bí ẹni tí ò já mọ́ nǹkan kan. Mo kí yín o. Gbogbo àwọn tí wọ́n ṣètò ìrìn àjò náà pátá, mo kí gbogbo wa náà kú oríire. Mo kọ́ ní ìṣẹ̀ṣe kú oríire. Tọ́lọ́dùmarè ò ṣe wá lẹ́ni tí ń dá tọ́rọ́ kọ̀ mọ́ ọjọ́. Gbogbo tí ń jẹ́ mọ̀ pátá láyé náà fi ṣèrànlọ́wọ́ fún ta lọ. Àwọn èèyàn sì tún ń ṣe lọ́wọ́. Méjì náà láyé. Àwọn èèyàn ń ṣe nítorí pé ìwúre kan bẹ tá a bá ń rúbọ lọ́wọ́ tá a máa ń ṣe, èmi ò mọ̀ pé ìwúre yẹn pé gidi ni. Ìwúre náà ni pé ọ̀rọ̀ tá a sọ tí ó pa wá kọ́lọ̀ má jẹ́ ó tẹnu wa jáde. Ọ̀rọ̀ tá a sọ tí ó là wá k'Olódùmarè má jẹ́ ó gbé ẹnu wa gbé sí. Èyí tí ta lọ́lọ́run sọ ni ló ṣe bí ẹni fẹ́ pa, ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn tó padà mú oore jáde fún bẹ́ẹ̀. Kò séèyàn tí máa ń soríire lọ́fẹ̀ẹ́. Èèyàn ò ní soríire lọ́fẹ̀ẹ́. Èèyàn ò ní soríire lọ́fẹ̀ẹ́. Ọ̀rúnmìlà sọ lójú Ògúndárósùn, ó ní orí yẹyẹ ní mògún ìpín ẹsẹ̀ lọ́pọ̀.
adébáfógun tí ó pẹnẹjẹ tán tí ó fẹ̀jẹ̀ tí ó fi kí ìrúsùn ọmọ ìyá rẹ̀ lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń bẹ nínú ayé tó jẹ́ pé wọ́n ń jìyà ìmọ̀dí ni, ìyà ìmọ̀dí yẹn wọ́n sì jẹ́ gbé. Ṣùgbọ́n ẹlòmíì jìyà ìmọ̀dí ó fi rí àánú gbà. Ọlọ́run wá sí ta lọ́lọ́run bẹ́ẹ̀. Èyí tí ta lọ́lọ́run ṣeun tọ́lọ́ ní kó bí oore fún un. Tẹ́lòmíì bá torí pé bóyá bò náà bá ṣe òun náà òróré ń bẹ̀, bọ́ ọ bá jáde tó ń ṣe jákujàku tí wọn náà lérò pé ọ fẹ́ tirú eléyìí náà dìde, ó jìyà gbé. Nítorí pé ntọ́lódùmarè tó rán òun ní kálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Igúnnugún ò lè gbà sí àkàlàmọ̀gbò ṣe, àkàlàmọ̀gbò lè gbàṣẹ tẹ̀ǹtẹ̀rẹ́ nígbà tí tẹ̀ǹtẹ̀rẹ́ fúnra ẹ̀ tí ò lè gbàṣẹ lékèélékèé. Gbogbo ntọ́lọ̀ bá ní ẹ̀dá ó ṣe láyé láṣeyè láṣelà láṣeníláárí bẹ́ẹ̀dá ọ̀bà tí ì débẹ̀ kò ní sinmi. Ta lọ́lọ́run mo kí ọ kú oríire. Méjì lọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Àwọn ìgbà tá a wá ń súre ìrìn àjò ẹ pé àtẹ̀yí tá a sọ nídàkejì méjèèjì lọ́jọ́ tí oore ń tó wáyé fún ta lọ́lọ́run ni mo tó mọ̀ pé pàtàkì ìwúre méjèèjì ó ṣe pàtàkì. Ọ̀rọ̀ tá a sọ tí ó pa wá kò ní tẹnu wa jáde. Èyí tá a sọ tí ó là wá kò ní gbẹnu wa gbé sí. Ọ̀rúnmìlà wí èrò rìn, Ifá mo wí ẹnu pa wọ́n ní ẹnu alára ní ọ̀pá lára. Ọ̀rúnmìlà wí èrò rìn, Ifá mo wí ẹnu pa wọ́n lẹ́nu ajérò ní ọ̀pá ajérò. Ọ̀rúnmìlà wí èrò rìn, Ifá mo wí ẹnu pa wọ́n lẹ́nu ọwọ́ àràngún ní ọ̀pọ̀ wàràngún. Ọ̀rúnmìlà wí èrò rìn, Ifá mo wí ẹnu pa wọ́n lẹ́nu akápò ní ọ̀pá akápò. Ifá mo ló dobìrí kẹ́ni ọ̀tá wo padà ṣe ìjẹnu ò ní pa mí o ẹnu òpìyè ẹnu òpólóko ẹnu ò ní pa mí o ẹnu ò ní pa wá. Ẹnu ọ̀là wá ni. Gbogbo eléyìí tí wọ́n wá tó ń sọ lẹ́yìn ọ̀rọ̀ pé kíní kan sọ̀tún kan ṣe nǹkan bó bá rí bẹ́ẹ̀ náà kò tí ì sí ní tó burú, ara ètùtù ni. Ta lọ́lọ́run? Ọlọ́run ti kà ọ́ yẹ nínú ayé, má fàyọ̀ fọ́ o. Àǹtọ́láyé ò ní ṣe ní pósí rẹ̀. Á súre lọ́jọ́ náà, Olódùmarè ó jẹ́ kiri náà ṣe. Torí pé àwọn nǹkan kan ń bẹ lákòókò gbà tíri èèyàn tó bá gbà tádùn èèyàn bá gbà gbọ́ dáadáa. Gbogbo èèyàn tí bá ti ń bẹ láwọn ipò kan àwọn nǹkan kan ń bẹ tí ó yẹ kó máa ṣẹlẹ̀ sí wọn. Ta lọ́lọ́run kíyèsára nítorí pé lọ́dún mẹ́wàá sẹ́ni rírìn àjò tó kù díẹ̀ káàtó kò ní ṣẹlẹ̀ sí ẹ kò ní ṣẹlẹ̀ sẹ́lẹ̀ dáì bó bá ṣẹlẹ̀ ayé ó sọ pé a ti mọ̀ pé rírìn àjò báyìí ó ṣẹlẹ̀ máa rántí gbólóhùn ọ̀rọ̀ ní gbogbo ìgbà. Béèyàn bá lówó bí n tí ọ̀tọ̀ọ̀tọ̀ bá ṣẹlẹ̀ aráyé ó sọ pé ibi tó ti rówó rẹ̀ àwa náà mọ̀ ṣùgbọ́n bá a bá ṣe a mọ̀ pé rírìn àjò báà náà ni máa ń ṣẹlẹ̀ ní ọjà wa ní o ṣe. Ṣé ẹ rí nísìn gbogbo ohun tí ó ṣẹlẹ̀ tọ́ta ó fi jàre rẹ̀ kò ní ṣẹlẹ̀. Olórí ẹbí ẹ̀gbọ́n mi bàjí o yọkọlú tọ̀wá tán rí. Mo dúpẹ́ o olórí ẹbí wa lẹ jẹ́ bẹ́ẹ̀ bá ṣe láàtàn kò ṣe nǹkan kan olórí ẹbí iṣu pọ́tọ́. Bàbá mo kí ẹ̀yin náà. Àwọn ìrìn àjò kan bẹ nígbà tí ìrìn àjò bá sì ń dunni lọ́wọ́ èèyàn máa sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé àti jẹ́ kí ìrìn àjò kó ṣeéṣe pọ́wọ́ èèyàn lọ́wà. Mo kí ẹ̀yin náà pé ẹ kú oríire. Mo ṣe bí yẹ́tì ẹ̀ ti jáde ní ká ẹ sọ pé tọ̀ oníṣẹ̀ṣe adúpẹ́ o ẹ bá ní fún ọmọ wa ẹlẹ́bùn ìrìn àjò ṣùgbọ́n ẹ ṣe yẹn o ọmọ yín délé nísìn adé ifá tẹ̀ ń sọ lọ́jọ́ sí gẹ́gẹ́ gan ẹ padà sọ pé tó adé ifá o báyìí kásá báyìí káwòdì o àwàdà àpárá ni mo fi ń ṣe. Èmi mọ̀ pé inú ní bí ní gbogbo ìgbà tẹ́ ń sọ pé àṣírí yín bẹ lọ́wọ́ mi bí n bá ṣe tán tí n bá fẹ́ máa tú ẹ máa gbàṣírí lẹ́kọ̀ọ̀kan àṣírí títí yín ní bẹ lọ́wọ́ tèmi. Olórí ẹbí bàbá bùkátà àṣírí títí yín ní bẹ lọ́wọ́ tèmi kò sáṣírí mi lọ́wọ́ yín èyí tí bá ń bẹ lọ́wọ́ yín yẹn gbé bọ́ta tọ́ra àgbọ̀dọ̀ ló kọ ká máa tún wó kìsì. Olórí ẹbí ẹ ti máa bínú jù ẹ má máa bínú mọ́ ṣé ẹ ti gbọ́ ṣẹ́kí ńlejò máa ń yánu. Ṣé rí èyí tí mo wá fẹ́ sọ yìí mo mọ̀ọ́mọ̀ fẹ́ dá àdápadà ọpẹ́ ìmọrírì padà sọ́dọ̀ brọ́dà mi ABBEYDON worldwide. Wọ́n ṣe àkọlé ọ̀rọ̀ kan tí wọ́n ní àwọn fi bẹ evangelist Adéfáyọ̀ Wàlẹ̀sìn nígbà tí ọ̀rọ̀ sì ń gbóná
táwọn mọ̀ pé báwọn àlàyé ọ̀rọ̀ kan ṣe rí nìyẹn wọ́n fi bẹ̀ mí wọ́n fi bẹ Aláàfin Àṣà wọ́n fi bẹ ìyá wa Ajínrere Adébùkọ́lá Igútómísìn bákan náà Yorùbá àṣà Yorùbá nígbà tí mo wá rí fídíò yìí mo wá wò pé Olódùmarè Ọlọ́run ṣe máa bọ́ àwọn ẹ̀dá kan ní làákàyè báyìí kò wọ́pọ̀ nínú gbogbo ènìyàn tí ó ṣètò ìrìn àjò tí ó wà tún jáde tí ó sọ pé lágbájá mo tọrọ àforíjì pẹ̀lú tí mo sọ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ sì ni nígbà tí ọ̀rọ̀ gbóná ọ̀pọ̀lọpọ̀ lọ́jẹ́ pé wọ́n ń kó bòmí tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n sọ pé Adéfá ó ń lọ tata lọ́lọ́run ní àkókò àwọn náà ti rí pé gbogbo ohun táwọn sọ ohun ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ẹ̀tẹ́ ni ọ̀rọ̀ àbùkù ni kò yẹ káwọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn mọ bí wọ́n ṣe lè sọ̀rọ̀ láti sọ pé Adéfá má bínú torí pé tìjú lọ́jẹ́ ojú ọ̀wọ́ àti ẹ̀yìn ẹ wo aṣọ yìí ara yín ayé ò ní fàyà o lágbára lọ́wọ́ Olódùmarè mo mọ rírì èyí tẹ́ ẹ ṣe ta ni mí bẹ́ẹ̀ bá bẹ̀ mí kí ni mo fẹ́ ṣe kò ságbára kan oníṣẹ̀ṣe olóògùn ẹnu là ń jà ṣùgbọ́n à ń salẹ̀ ìbàlànjú brọ́dà mi ABBEYDON mo gbé fún yín o mo gbé fún yín o Ọlọ́run ṣe yín lóní làákàyè ó sọ yín ní ọlọ́gbọ́n ó sọ yín ní olóye ó ṣe yín ní ẹ̀dá tó mọ tí ń gbà láàfíà láàyè òfin òjèrè awara ló kọ ọlọ́jà ní ọ̀jẹ̀ràn kàṣí awara níyọ̀. ẹ ṣe fá fún eléyìí tí sọmọ ọba nílé ìyèrè ìrìn ní bàbá ìrìn ní kọ̀kọ̀ wọn lọ́dún ọdún ní ọ̀dẹ̀ ní gbangba brọ́dà mi ABBEYDON ẹ dẹ̀ ní gbangba láyé ẹ ti ń bẹ nínú ẹni táyé mọ̀ ẹ mọ̀ bá gbà mọ̀ ni ẹ ní parẹ́ o mo rí kíní fídíò kan èyí tó jẹ́ àbájáde kóòtù lénìí. tó nígbà mo wá rí fídíò yẹn ìyẹn àbájáde ilé ẹjọ́ lénìí ẹni kí ta lọ́lọ́run ọmọ lọ sílé àwọn àáfàá kọ̀ọ̀kan ọmọ lọ rèé bẹ̀ wọ́n nílé àdúpẹ́ ṣe rí gbogbo tí wọ́n ń ṣe òun ìfẹ́ náà sì ni wọ́n sì ń ṣe lọ́rọ̀ ọ̀fẹ́ ni wọ́n sì fẹ́ràn ta lọ́lọ́ náà ni wọ́n fẹ́ràn rẹ̀ ni ṣùgbọ́n mo fẹ́ ká gbẹ́ kòtò ọ̀tá mọ níwọ̀n ká gbẹ́ mọ níwọ̀n gbogbo ìta ìjókòó tá à ń ṣe kinní kan ó ṣeéṣe káwọn kan bẹ kó jẹ́ pé wọ́n sì ń kọ́ wa ní kọ̀kúkọ o kinní kan sọ̀tún kan ṣe gangan ó wá tiẹ̀ jẹ́ pé ràn mí là bá ń ṣera wá sí táì ṣèran kan náà ẹ gbọ́ a sì lọ dáa fídíò kan bẹ tí a ṣe of recent lọ́jọ́ àbámẹ́ta tó kọjá yìí fídíò yẹn ní ọ̀nà tá a gbà tá a fi bá ta lọ́lọ́run wí àti gbogbo ohun tá a ṣe nínú ẹ̀ pátá by now ó yẹ káyé ó ti rí ìmọ̀ tó dé tí wọ́n ti ṣe yún o torí mi tí ì gbọ́ bí ọba wà ẹ bá ní wú fídíò jáde kẹ́lẹ́ bá ṣe mọ̀ pé n tí ń jó níṣẹ̀ṣe àmọ́ bára wa sòótọ́ ọ̀rọ̀ mo ti ń sọ tipẹ́ bẹ́ẹ̀ èèyàn méjì bá ń jà èèyàn méjèèjì ni ó lẹ́bi èèyàn méjèèjì ni ó sì láre. brọ́dà mi ABBEYDON ẹ̀yin ni mo fi parí ọ̀rọ̀ kódà yìí gan ní ń bẹ nínú ọkàn mi láti fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ pàtàkì pọ̀ èyí tẹ́ ẹ ṣe pẹ̀lú bínú mi ṣe dùn tó ni mo ṣe ń dáadáa padà èyí tẹ́ ẹ ṣeun nítorí pé béèyàn bá súre fún yàn téèyàn bá ṣàdúrà fún yàn téèyàn bá ń lágbájá fún mi lówó àdúrà ìfúnni lówó àdúrà owó ò sí nínú ntọ́ bá dúà dẹ́gbẹ́ ntọ́ bá dúà dẹ́gbẹ́ ni pé kéèyàn náà tún ṣàdúrà fún yàn ntọ́ bá dúà dẹ́gbẹ́ ni ntọ́ wá bá kéèyàn dúpẹ́ lọ́wọ́ èèyàn fún yàn ni pé kéèyàn náà tún rọ́pẹ́ dú lèmi náà ṣe wá dá ọpẹ́ padà fún yín torí pé ẹni tó mọ iye oore ńlẹ̀ tà fún ẹni tó mọ rírì ntẹ́ ṣe lẹ́ṣẹ́ fún mi ò gbọ́dọ̀ ṣètò mi láì jẹ́ kí mo bá dáadáa padà ntẹ́ ṣe nítorí ọkàn mi láàmú orí mo gbọ́ wà ń bẹ̀ yẹn ní dẹni tí ò sí níbẹ̀ mọ́ ẹ mọ̀ yọ̀nú ayé
ṣé ń dá pàrà kan àlìjánà àti fún yín lọ́fẹ̀ẹ́ báwọn ọmọ mi kan ní máa ń sọ̀rọ̀ ọmọ gbọ́ àlìjánà à ń pín lọ́fẹ̀ẹ́ ni ẹni tó bá sì wà láàfù àti fún yín lálùjánà báwọn ẹ máa lo àlìjánà ọ̀fẹ́ ẹ wo èyí tí ń mí èyí tí ò mí nínú ìrìn àjò yín kò ní dàrú kò ní kù díẹ̀ káàtó gbogbo ẹ̀yin tó wá jẹ́ pé ńgbà tọ́rọ̀ wá ṣẹlẹ̀ tán náà lẹ́yìn náà wá mú tó akẹ́yìn náà gbogbo pátá náà lákì gbogbo tí ń jẹ́ mùsùlùmí nínú fídíò yẹn rẹ̀ kọ́ jáde ẹ jẹ́ ká yóò rí ẹ jẹ́ ká yóò gbọ́ ẹ jẹ́ ká yóò rí ẹ jẹ́ ká yóò gbọ́ ohun tá a ṣe ní àwọn ìgbésẹ̀ tá a gbé ńjọ́ náà torí láì débẹ̀ láì ṣètò ìrìn àjò láti ṣe ń tó yẹ ká ṣe èmi mọ̀ pé ká ní ọba rí inú wọn sì dùn kódà àwọn lè sọ fún ta lọ́run pé ta lọ́run mọ̀ wulẹ̀ wá máa mọ̀ pé ṣe tó báyìí Olódùmarè kan ràn wá lọ́wọ́ á tù á bà fún wa o ṣùgbọ́n lákòókò wọ́n ti fúyẹ́ díẹ̀ ẹ rí mi lénìí ẹ tún rí mi lọ́la á tún máa ríra lọ́tùnla á máa ríra ní gbogbo ọjọ́ ni á tù á bà fẹ́ni kọ̀ọ̀kan wa orúkọ mi ò yí padà bàbá o Adé Ifá ìwà lẹ̀sìn ire kàbìtì ẹ ṣé.